Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Mo bá Queen Naomi yọ̀, mo bá wọn yọ̀ gan-an ni nítorí wípé Ọlọ́run Elédùmarè ó fi wọ́n kẹ́ kábíyèsí. Wọ́n ní Queen Naomi ṣe oúnjẹ aládùn aládùn fún kábíyèsí. Wọ́n ní gbogbo àwọn kúùkù, gbogbo àwọn chef, gbogbo wọn ló dúró ti Queen Naomi ní kitchen nígbà tí wọ́n ṣe oúnjẹ aládùn fún kábíyèsí. Wọ́n ní oúnjẹ kan tí wọ́n máa ń sè fún kábíyèsí. Wọ́n ní oúnjẹ yẹn, wọ́n ní kábíyèsí máa ń enjoy ẹ̀ gan-an ni. Àwa mọrú oúnjẹ tó jẹ́ o, bóyá iyán ni o, bóyá màlà ni o, a mọ̀. Ṣùgbọ́n wọ́n ní kábíyèsí máa ń enjoy oúnjẹ yẹn tí Queen Naomi bá sè fún wọn. Ẹ̀yin èèyàn lé, ẹ mọ̀ pé there was a time tí wọ́n ní pé àwọn olórí ò lè ṣe oúnjẹ fún kábíyèsí inú palace. Tó jẹ́ pé ní ìgbà yẹn Queen Naomi máa ń lọ wá bí wọ́n ṣe máa gbé oúnjẹ láti Àkúrẹ́ lọ sí ilé Ifẹ̀ ni. Kó tó wá di pé kábíyèsí ní kí Queen Naomi máa lọ sí Èkó ní Royal Mansion. Èyí tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti wá ń jẹun. Ṣùgbọ́n nígbà tí Queen Naomi ti dé Royal Manor ní ìsìn ní inú ààfin bàbá wa Erin ńlá, àti ìgbà yẹn ní ìsìn wọ́n máa ṣe oúnjẹ alárìndòdò fún bàbá wa Erin ńlá. Ẹ dẹ̀ mọ̀ pé first oúnjẹ tó kọ́kọ́ máa sè fún bàbá wa Erin ńlá ni ẹ mọ̀ pé kábíyèsí ní cook. Gbogbo àwọn chef tí wọ́n sọ oúnjẹ fún wọn, àwọn professional ni wọ́n. Ẹ mọ̀ pé the way béèyàn ṣe ń se oúnjẹ ọba ó yàtọ̀. Tébù yẹn máa fẹ́ gan-an, oríṣiríṣi oúnjẹ ló máa wà ńbẹ̀. Àmàlà, iyán, ráìsì, àsáró, ẹ̀wà, dòdò. Oúnjẹ tó máa wà ńbẹ̀, ó lè fẹ́ tó 20. Ká wá sọ ẹran àsun, chicken, pọ̀nmọ́, bọ̀kọ̀tọ̀, panla, oríṣiríṣi ẹran, ẹja tútù, oúnjẹ àwọn ọlọ́lá, oúnjẹ àwọn ọba. Oúnjẹ yẹn máa ń pọ̀ gan. To the extent pé mélòó gan ni kábíyèsí fẹ́ jẹ. Àwọn tó ń gbénú palace náà máa jẹ tó jù ńbẹ̀. Ẹ̀yin èèyàn lé. Tán bá ti wá ṣe àwọn oúnjẹ yẹn tán, wọ́n á tún wá mú àwọn fruit oríṣiríṣi. Pear ni o, grape ni o, tangerine ni o, ọsàn ni o, banana ni o, mango ni o. Wọ́n á tún kó àwọn yẹn jọ síbẹ̀. Ẹ̀yin náà ẹ wo nǹkan. Ẹ rí bí skin kábíyèsí ṣe ń dán ni, ẹ̀yin ará ilé. So oúnjẹ ọba, bí wọ́n ṣe máa set table ọba, ó máa ń yàtọ̀. Ó máa ń yàtọ̀ gan-an ni. So wọ́n ní Queen Naomi ṣe oúnjẹ alálùbáríkà yìí fún kábíyèsí, oúnjẹ ẹlẹ́rìndòdò, oúnjẹ aya rere wọ́n sè fún bàbá wa Erin ńlá. Wọ́n nínú bàbá wa Erin ńlá dùn. Wọ́n ní wọ́n fi ara balẹ̀ jẹ́. Wọ́n ní wọ́n ṣàdúrà fún Queen Naomi. Wípé ebi ò ní pa Queen Naomi o. Wípé ní agbára Ọlọ́run. Bí Queen Naomi ṣe se oúnjẹ yìí fáwọn, wípé Ọlọ́run á gbọ́ àdúrà Queen Naomi o. Ẹ jẹ́ kí n sọ fún yín, kò dáa kí ọkùnrin wà kí ó má jẹ oúnjẹ alálùbáríkà sínú ẹ̀. Ẹ̀yin náà ẹ wo àwọn ọkùnrin tó yẹ pé wọn kì í níyàwó ńlé. Èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé
àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Orúkọ mi ni Máṣọlá kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe ń sọ nípa àwọn ọkùnrin tí wọ́n ní ìyàwó nílé, a ní ká gbà wọ́n ní ìmọ̀ràn ni. A dẹ̀ ní ká advice wọn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, yín tí ẹ̀yin ọkùnrin tẹ́ bá níyàwó nílé, ẹ lọ wá yàwó fẹ́ o. Because kò sí nǹkan tó dáa bí kéèyàn ní aya rere lọ́ọ̀dẹ̀ tó máa dín ata síyàn lẹ́nu. Nǹkan burúkú ni kéèyàn máa dákà jẹ kiri. Ẹ máa rí pé tí ọkùnrin tó bá fẹ́ aya rere sílé, ẹ máa rí pé skin ẹ̀ máa yàtọ̀, ojú ẹ̀ máa yàtọ̀, ìfọ̀kànbalẹ̀ máa bá. Ẹ jọ̀ọ́ Ọlọ́run á pèsè aya fún yín tẹ́ bá tí ì láya ńlé o. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká padà sí ọ̀rọ̀ oúnjẹ tí Queen Naomi sè fún bàbá Erin ńlá. Wọ́n ní ìgbà tí wọ́n fẹ́ sè àwọn oúnjẹ yìí, wọ́n ní àwọn cook, wọ́n nínú wọn dùn, wọ́n ná support Queen Naomi. Wọ́n ní inú àwọn cook yẹn dùn gan. Mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú palace yẹn nínú wọn máa dùn pé Queen Naomi padà wá sínú palace. Torí pé wọ́n ní ìgbà tí Queen Naomi ò sínú palace, wọ́n ní palace kan, wọ́n nínú àwọn èèyàn ò dùn. Wọ́n ní ẹ̀ẹ̀kan tí Queen Naomi bá wá sínú palace báyìí, wọ́n ní ariwo yẹn máa ń pọ̀ ni. Ẹ máa rí pé first lady òun ló wọnú palace bí wọ́n ṣe máa ń pariwo pé yéé Queen Naomi, Queen Naomi alálùbáríkà. Wọ́n á máa pariwo, wọ́n á máa kí wọn. Wọ́n ní bí inú àwọn cook ṣe dùn nìyẹn nígbà tí Queen Naomi sè oúnjẹ yìí fún kábíyèsí. Èyí náà máa rí pé àsìkò tí Queen Naomi padà sí inú palace, bàbá Erin ńlá ọkàn wọn máa balẹ̀. Gbogbo pé ìfọ̀kànbalẹ̀ yẹn tí ó sì gbogbo ẹ̀ ló ti lọ. Ayọ̀ máa wọlé, àlàáfíà máa wọlé, ìdùnnú máa wọlé, ọlá máa wọlé, ìbejì á tún wọlé lágbára Ọlọ́run. Wọ́n á tún bí ìbejì, wọ́n á bí ìbẹ̀ta, wọ́n á bí ìbẹ̀rin ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o. Tán ní Queen Naomi ṣe first food ní inú palace bàbá Erin ńlá. Wọ́n sè fún bàbá wa Erin ńlá. Èyí náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ náà máa sè. Buffet ni. Èyí tó bá wù bàbá wa ló máa jẹ́ ń bẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú yín o. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tẹ́ máa ń dáwọ́lé á máa yọrí sí rere o. Ìdùnnú, ayọ̀, àlàáfíà ló máa jẹ́ tiyín o. Ẹ̀yin tí ẹ ti subscribe sí orí channel wa, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé, a dúpẹ́. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ subscribe o. Ẹ má dúró rárá. Ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ̀yin yóò subscribers, ẹ máa kú iṣẹ́. Mashola Gist TV ẹ máa ń dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, àgbàlagbà, obìnrin, ọkùnrin fún gbogbo support yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́, tẹ́ ń tọrọ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run máa ṣe. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all. Ọlọ́run aláàánú á nífẹ̀ẹ́ yín náà o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ ń share, tẹ̀ ń like, tẹ̀ ń comment, gbogbo ẹ̀ la rí àgbàgbé ẹnikẹ́ni. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o, ẹ̀ ní fi ọwọ́ gbọ́mọ sí o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò, òkè òkè ni ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.